òun ni ọ̀rọ̀ tí mo sọ lórí ọ̀rọ̀ tí ń lọ lórí social media ẹ máa ń gbé ọ̀pọ̀lọpọ̀ làwọn àfáà mi ń bẹ laysa mufakiran kì í ronú laysa mufakiran kì í sàfà tí digest kéwú. ọ̀tọ̀ ni mufakiru ọ̀tọ̀ ni mutafakiru. Hayyakumullah. Mutafakiru ìròrí àwọn kan ní fi rori àwọn mufakiru yìí dá orí rò fún rẹ̀ àwọn mutafakiru lẹ́ni ó jẹ́ pé bá àfáà kan bá ti sọ̀rọ̀ kan kò ní wulẹ̀ wá díẹ̀ wò yóò máa lọ ní òun ló ti máa lọ wuyì kò ní download àmì ẹlọ́jẹ́ mufakiru yóò yọ owó dáadáa yóò sì gbé yẹ̀wò dáadáa ẹ má sọ fẹ́yìn àfáà pé bẹ́ẹ̀ bá ti gbọ́ fatuwa kan bẹ́ẹ̀ nìkan sọ nǹkan tó bá jẹ́ tuntun ẹ relax ẹ farabalẹ̀ calm tó bá calm wàá wọ láìpẹ́ lọ Hayyakumullah. wàá lọ bí gọ́gù wàá lọ bí gọ́gù lérí àwọn tíra rẹ nu àwọn tíra rẹ ń gọ́gù rẹ wọ́n bá ti sí i lọ́ọ́ máa sí tọ̀hún lẹ́nu bí ọjọ́ òní nísìnyí mo ti sùn ní alẹ́ di àárọ̀ nísìnyí ó tó ọ̀sẹ̀ kan àbọ̀ báyìí ó máa tó 10 days kọ́dà mo ṣe wà ẹ bá wù mí gbá mo ṣe wà ara mi yẹn mo kàn ń manage ẹni torí àwọn arúgbó sùn máa ń dààmú yẹn gan ó ti wà wọn ìròrí ni ò já sùn kì í jẹ pàǹtẹ èmi ò sí ní fóònù tí mo máa tẹ̀ mi ò ní fóònù kékeré mo ń lò mí ní fóònù tí máa tẹ̀ lóru pé kíní kan tíra ní fóònù mi tí n bá wá ka ọ̀tọ̀ ni ká wá kà ọ̀tọ̀ ni kó yí ọ̀tọ̀ ni kó yí ọ̀tọ̀ ni ká wá digest ọ̀tọ̀ ni ká wá wo kí nínú sọ ọ̀tọ̀ ni ká wá mú eléyìí wá ká mú tọ̀hún wá ká wá kó gbogbo ẹ̀ pọ̀ ká wá pòwó pọ̀ ká ṣe báyìí ká wá sẹ́tì ẹ̀ kọ́ wá dẹ́yọ̀ kan ká tó wá upload ẹ̀ bàbá fẹ́ upload ẹ̀ gan ó tún wá ní bó ṣe gba upload ẹ̀ tí ó fi bọ́ sẹ́rí àwọn tí wọ́n fẹ́ gbọ́ tí ò fi ní dàrú lérí wọn gbogbo ẹ̀ ní ìyẹn gbọdọ̀ ní kó tó lè pè yẹn ní àdá ìyà kó tó lè pè yẹn ní dá yìí àmọ́ gbogbo ẹlòmíì ọkàn tẹ ó dìgbà tí òyìnbó bá ṣe social media tó bá ṣe é débi wípé tó bá ti fẹ́ wọnú Facebook àbí TikTok kọ́kọ́ lọ rí di ọpọlọ rẹ náà scan yẹ tó bá ti rí wípé ọpọlọ yẹn ní problem ẹ gbé kámẹ́rà wà wáyé tó bá ọpọlọ yẹn ní problem kọ́ má tẹ̀ kọ́ gbọ́dọ̀ lọ èkó padà ṣe kìnìyàn ìjọba bá ṣe lára kó wọ́n balẹ̀ gbogbo àwọn tí ń takò babalágége ń ó yẹ kó èkó ṣe ń tí wọ́n máa scan ọpọlọ wọn ó bá ti scan ọpọlọ wọn kà ìwọ yìí ọ̀rọ̀ babalágége ò yí ọ ní wọlé. ọ̀sẹ̀ ìdálẹ̀ ìṣàdábì wàlídẹ́yìn. ẹ ń bọ̀ kọ́ sí kí ni tí mo fẹ́ lò ń bẹ̀ ni pé abáyẹsẹ̀ alúnáka sọ̀rọ̀ mo ti sọ lánàá náà wípé bàbá àwọn lọ́lá ju sàábì lọ lọ́dọ̀ wọn mọ̀ yásà rẹ̀ náà kó wá ń dìde pé báwo ló ṣe lè pé bàbá ó ṣe lè gbé wọn láfún bàbá rẹ̀ ju àwọn sàábì lọ mo wá wá kí n tó sọ̀rọ̀ mo wá wá káàkiri pàá nínú alukurani àti nínú hadis àti nínú aqwalul fuqaha gbogbo àfa òun fi kíw pátá àtàdísì àtàlukurani wọn làwọn ò rí ibi tí sàábì ti lọ́lá ju ìyá àti bàbá lọ wọn ní ìyá àti bàbá lọ́lá ju sàábì lọ lọ́dọ̀ ọmọ torí wípé ọmọ ọ̀kọ́kọ́ dẹ́nìkan mà àwọlù ẹni tó ọmọ akọ́kọ́ mà láyé ìyá ẹ̀ ní first lẹ́yìn rẹ̀ lọ́mọ bàbá ìyá ni wọ́n ẹsẹ̀ sọ pé bàbá rè àmọ́ ẹni tó wọn kọ́kọ́ mà gẹ́gẹ́ nìyá ìdílé tó yẹ pé ìyá ni first bàbá ni second nínú hayatu ọmọ tó bá wà mà ẹ máa wọn kan tẹ́ ẹ bá gbé ọmọ tẹ́ ẹ bá bímọ nísìn kẹ́nìkan ó ṣe kó tíráyẹ̀ kó bímọ kó má jọ ọmọ yẹn jáde kó yẹ kó òun àtọ́mọ rẹ̀ nìkan iná ni wọ́n jọ wà nulẹ̀ wọ́n wá lo 20 years bẹ́ẹ̀ tó bá fẹ́ jáde kó tilẹ̀ fún mọ́mọ́ ọmọ jọ gbọ́ ẹni tẹ̀ ju òun nìkan iná lọ kọ́ máa wá pírísẹ́ǹtì ọlọ́run fún o ti bá wọn tó bá dé after 20 years kọ́ máa wá jáde tó bá ń bi ọmọ náà wípé ẹnìkan bẹ tá ń pè lọ́lọ́run adébẹ̀ ẹni màmá àwọn náà ni ìyá rẹ̀ ń rí ọmọ jọlọ́run torí wípé kò gbọ́ orí pé ẹnìkan bẹ tí ń jẹ́ Allahu kò gbọ́ Muhammad kò gbọ́ sàábẹ́rì ìyá rẹ̀ nìkan lórí ìyá rẹ̀ nìkan náà ni ọmọ lọ́lọ́run rẹ̀ òun lọ́fà pé tẹ́ ẹ bá bímọ tán ẹ ṣẹ̀ṣẹ̀ mú ọmọ lọ madrasa ilé ìwé àbílẹ̀ kéwú ibẹ̀ ni wọ́n ti kọ́ wípé lẹ́yìn ìyá rẹ̀ tó bí ọ̀hún ẹlòmíì tún wà ẹnìkan bẹ tó ju ìyá rẹ̀ lọ òun là ń pè lọ́lọ́run ẹnìkan tó ju lọ lẹ́ẹ̀kejì òun là nẹ́bì. Allahu alayhi wa sallam. ẹni ọwọ́ akọ́kọ́ mú ni tọ́yẹ fóun là kọ́kọ́ madrasa wa ní òun ni company yẹn láti jáde production rẹ̀ ni wa òun là kọ́kọ́ madrasa tá a lọ ọwọ́ ẹsẹ̀ wa mú wa lọ bí tá a ti mà pọ́lọ́ ń bẹ ànábì ń bẹ àwọn sàábé ń bẹ ìsìlámù ń bẹ àwa ní gbogbo ẹ̀ tán yóò wá jásí wípé àwọn sàábé tó jásí pé nù hayatu ọmọ yẹn bọ́mọ àwọn ti wáyé sàábé kan ọmọ àwọn ti lọ́n tí wọ́n ọmọ tó ń gbà wá wáyé tán wọ́n ẹsẹ̀ wá fi wọ́n hàn wọ́n ló fi mọ̀ pé wọ́n lọ́lá ọ̀wá ní rí àwọn tí ò rí wọn àwọn tí ò rí tọ́ra àwọn sàábé ò sí nínú walladhina yu'minuna bil ghaibi inú géyìbù tọ́lọ̀ ní á ní bìlífù pẹ̀lú ẹ̀ òun ni pé n téyìn ò fojú kẹ́ tó gbà pé ń bẹ lẹ́yìn ọlọ́run àfànábì àtàwọn ànábì ọlọ́run àmọ́ sọ̀hábà ó ti bá wọn a lè ní ìmánì irun tálẹ̀ sànábì sí wọn. kò sínú àwọn ibi àti so àwa gbọdọ̀ bá ti wá tò báwọn àfa àti wá tò
anabi ló padà sọnù hadith Allahu alayhi wa sallam. n bẹnu sọ ihu Bukhari n bẹnu sọ ihu Muslim Akramakumullah. ta anabi ni la yu'minu ahadukum ata akuna ahabba ilayhi min walidihi wa waladihi wa nasi ajma'in. ẹ máa wọ nǹkan inú hadith yìí mo tún wá bẹ yọ nǹkan kan fún yín bẹ òun ni pé anabi ilé ẹnìkan yín ò lè di mùmíní àbíkọ́ jẹ́ pé èmi anabi ni ó nífẹ̀ẹ́ jù first inú ẹ̀mí rẹ̀ yàtọ̀ fọlọ́ wọn o èmi ni ó ní jẹ́fẹ̀ first inú ẹ̀mí ẹ̀ yóò nífẹ̀ẹ́ mi ju ọmọ rẹ̀ lọ wa walidihi. ó gbọ́dọ̀ nífẹ̀ẹ́ mi ju bàbá rẹ̀ lọ wa nasi ajma'in. ó gbọ́dọ̀ nífẹ̀ẹ́ mi ju gbogbo ayé lọ ẹ wá bá wò kí ló dé tí ọ̀dà kọ wà wá lè dá ti yìí kí ló dé tí ọ̀dà kọ ya kò ní í dá kọ ya torí pé ààyè tìyá lọ́tọ̀ ó rò pọ̀ mọ́tò Ọlọ́run ni Hayyakumullah. ó rò pọ̀ mọ́ ti Ọlọ́run ni ìyá yẹn nígbà tó sábẹ́ lè bá anabi pé ta ni àkọ́kọ́ ẹni tí mo kọ́kọ́ lè ṣe dáadáa fún anabi ní ọ̀mùmúkà nítorí lè dákọ̀ ọ̀mùmúkà lẹ́ẹ̀mẹ́ta kó tó dákọ̀ bàbá wọn ń jásí pé lẹ́yìn dáadáa tó o bá ṣe fọ́lọ́hún ìyá ni dáadáa rẹ̀ gbọ́dọ̀ tọ̀lé dàrẹ́tì lẹ́yìn rẹ̀ yóò kàn tà anabi lẹ́yìn rẹ̀ yóò kàn ti bàbá wọ́n tó fún rẹ̀ ni kéwù náà ni wàá fi tó Akramakumullah. lànàbì fi yọ ti yálẹ̀ ní òfin mẹ́sàn-án ya Allahu alayhi wa kọ̀tọ̀ pé sallam. àfikún nífẹ̀ẹ́ mi ju yàrá lọ kò bíbẹ̀ nínú àdìs ọtọmátìkì ni òun dúró anabi ọgbọ̀n kò dá sí yìí òun lẹ̀ mọ́tọ́ Ọlọ́run ni òun nífẹ̀ẹ́ Ọlọ́run tán ìyá rẹ̀ tó mú ọ wáyé tó fi mọ Ọlọ́run nínú kọ́ ma gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọmọ lónìí tó kéwú tán tó ní súnà lọ́wọ́ ọjẹ́ súnà ni àbọ̀jẹ́ ṣíà àbọ̀jẹ́ tó ń súnfí tọ́ wá kẹnu kéwú rẹ̀ wípé àwọn òbí rẹ̀ méjèèjì wọn ò jẹ́ nǹkan kan lójú rẹ̀ wàláhì tó bá dá kíyámà wọ́n wà ọ láàrin àwùjọ ànábì wọn ò ní rí ọ Allahu alayhi wa sallam. wọ́n wà wọn nínú àlùmọ́ wọn ò ní rí ọ ò ní sínú ẹni tó tẹ̀lé ànábì ìwọ tó kéwú tọ́tọ́ kẹyìn sí ìyá rẹ̀ tó bá dálí kìyàmọ̀ wọ́n wọ tìǹú àlìjánnà wọn ò ní rí ọ ò sínú húmà ànábì Allahu alayhi wa sallam. àwọn yẹn wọn ni wọn gbọ́dọ̀ jẹ́ yóò supasídì gbogbo ntá awí ní sin kò sí sàbí mẹ ẹni bá a sọ̀rọ̀ sàbí rárá ọ̀rọ̀ anábì nìkan là ń sọ o anábì ni ọ gbọ́dọ̀ gbé mi lékè bàbá ẹ lẹ́yìn mi ni wàá kan bàbá àwọn kò dákọ̀ ya ìyá lọ́kàn kó tó kàn nábì ìfẹ́ Ọlọ́run lẹ́yìn ìfẹ́ rẹ̀ ìfẹ́ ìyá lọ́kàn kó tó kàn fi ànábì Allahu alayhi wa sallam. àwọn ìyá ni wọn kàn yọ̀ǹda ká máa ti ànábì ṣáájú àwọn yọ̀ǹda ni Masha Allah. torí pé ìyá náà wọn pé à nífẹ̀ẹ́ Muhammadu mi lọ ebí wọn lè mí náà nífẹ̀ẹ́ Sallallahu alayhi wa sallam. àwọn báyìí pé ẹ̀tọ́ bọ́lọ̀ ti tó ni ànábì náà fi tàǹpẹ̀ kò débẹ̀ ọ̀rọ̀ àfàyè ẹlẹ́ni. nígbà wọn á rí báàní abáyẹsẹ̀ alúnákẹ́ ọ̀rọ̀ tó sọ ohun ti ń wí amákẹ́yìn àwọn ajáde kan ní ha ọ̀rọ̀ bí sinú bàbá àwọn ha wà bàbá àwọn gan kọ́lá kò tó bẹ̀ bàbá àwọn ò tó bẹ̀ kí ni jẹ́ bàbá àwọn lẹ́yìn bí sànàbí wà kí ni jẹ́ bàbá àwọn bí tí ebi àbù rẹ̀ ni tó ní báwo náà jà òun lọ sọ bàbá rẹ̀ ká látòkè ọ̀fẹ́ ọ̀lẹ́ ẹni ọba sì ọmọ tó bá na bàbá rẹ̀ tó uss bàbá ẹ má lò ó ọmọ tó bá uss bàbá tó lù ẹ wà dájú ọ̀nà bàbá rẹ̀ ẹ wà ní kọ́dọ̀ bá dàgbà gbolé ẹ lákè má ṣe bẹ́ẹ̀ mà ẹ kí ni kò ṣeun kọ́dọ̀ ẹ ṣe báyìí ṣe wíńdà ní tẹ́ ṣe fún un lójú bàbá lẹ́yìn ṣe torí tẹ́ ẹ bá wá díẹ̀ dáadáa bàbá náà ti gbá bàbá rẹ̀ létí rí ni